Ọ̀nà mẹ́ta ni ìwà ọ̀daràn pín sí gẹ́gẹ́ bí a ṣe rí nínú Section 3 ìwé òfin Criminal Code Act. Felony náà jẹ́ ọ̀kan nínú àwọn ìwà ọ̀daràn yìí. Òun sì ni ìwà ọ̀daràn èyí tí ó burú jùlọ. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ìwà ọ̀daràn yòókù náà burú jáì tí a kò sì lè gba ẹnikẹ́ni nímọ̀ràn àbí ní ìyànjú láti wu ọ̀kan nínú àwọn ìwà yìí. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ sì káàbọ̀ sí orí ìkànnì Akẹ́kọ̀ọ́ Òfin, níbi tí ẹ̀yin pẹ̀lú èmi tí a ó ti wà ní yàrá ìkẹ́kọ̀ọ́ òfin tí a ó sì máa kọ́ nípa òfin orílẹ̀-èdè Nàìjíríà ní èdè abínibí Yorùbá. Orúkọ mi ni Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulrauf. Èyí fi hàn wá wípé ọ̀nà mẹ́ta ni ìwà ọ̀daràn felony yìí pín sí. Àwọn ìpín yìí sì dá lé lórí irú ìjìyà tí ó ṣeé ṣe kí ẹni tí ó bá wu ìwà náà jẹ. Àkọ́kọ́ nínú ọ̀nà tí a lè sọ wípé felony pín sí, òun ni ó kó àwọn ẹ̀sùn èyí tó ṣeé ṣe kí ó ṣe wípé ní ìgbà tí wọ́n bá ń fi ìyà jẹ irú ẹlẹ́ṣẹ̀ náà, kí ó lọ sí ọgbà ẹ̀wọ̀n fún ìgbà tí kò dín ní ọdún 3. Àwọn ẹ̀ṣẹ̀ tí eléyìí kó sínú ni bíi olè jíjà, stealing, ilé fífọ́, burglary àbí housebreaking, bíbá ẹranko ní ìbálòpọ̀, eléyìí tí a mọ̀ sí unlawful carnal knowledge of animal, ríran olè lọ́wọ́ láti fi ohun tí ó jí gbé pamọ́ láti bá a tà àbí láti bá a dáàbò bò tí a mọ̀ sí receiving stolen property àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kejì tí ìwà ọ̀daràn felony tí ó pín sí, òun ló kó àwọn ẹ̀sùn eléyìí tí ó ṣeé ṣe kí ẹni tí ó bá dá irú ọ̀ràn náà lọ sí ẹ̀wọ̀n gbére sínú. Ẹni tí ó bá jẹ̀bi irú àwọn ẹ̀sùn yìí yóò lọ sí ẹ̀wọ̀n tí yóò sì máa fi aṣọ péńpé roko ọba títí tí yóò fi di ìkẹyìn ayé rẹ̀. Àpẹẹrẹ irú àwọn ẹ̀sùn yìí, òun ni ìfipábánilájọṣepọ̀, eléyìí tí a mọ̀ sí rape, dídá iná sun dúkìá ẹlòmíràn, eléyìí tí a mọ̀ sí arson, ìdìtẹ̀gbàjọba lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè tàbí gómìnà ìpínlẹ̀, eléyìí tí a mọ̀ sí treasonable felony, gbígbìyànjú láti gba ẹ̀mí èèyàn attempt to murder, àbí fífún ẹnìkan ní ìmọ̀ràn àbí fún ẹnìkan ní ìrànlọ́wọ́ láti gba ẹ̀mí ara rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀, eléyìí tí ó ṣeé ṣe kí ìwà ọ̀daràn felony lè gbà wáyé, òun ni àwọn ẹ̀sùn eléyìí tí ó ṣe wípé bí èèyàn bá jẹ̀bi rẹ̀, ìdájọ́ ikú ni wọ́n ó ṣe fún irú ẹni bẹ́ẹ̀. Àpẹẹrẹ irú ìwà ọ̀daràn yìí, òun ni murder, èyún ni ìgbà ẹ̀mí ọmọlàkejì ní ọ̀nà tí kò tọ́. Ṣùgbọ́n mo fẹ́ kí ẹ ṣe àkíyèsí kan. Lára ohun tí a gbọ́dọ̀ mọ̀ nípa ìwà ọ̀daràn yìí ni wípé bí a bá rí ẹnikẹ́ni tí ó ń wu ìwà ọ̀daràn yìí lọ́wọ́,
a ní àṣẹ àti agbára lábẹ́ òfin láti mú irú ẹni bẹ́ẹ̀ kí a sì fà á lé agbófinró lọ́wọ́. Èyí jẹ́ ohun tí a rí kà nínú ìwé òfin Police Establishment Act of 2020 tí a bá wo section 39 rẹ̀ àti ìwé òfin Administration of Criminal Justice Act of 2015 tí a bá wo section 20 rẹ̀. N ó dánu dúró ná níbí yìí ní yàrá ìkẹ́kọ̀ọ́ òfin fún ti dédé àsìkò yìí. Ẹ má gbàgbé láti tẹ̀lé wa ní orí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook pẹ̀lú orúkọ Abdullahi Legal Academy. Bákan náà lórí YouTube pẹ̀lú Abdullahi Legal Academy. Ẹ sì tún lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ WhatsApp pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ̀ ń wò ní ojú móhùnmáwòrán yín. Títí di ìgbà míì tí a ó tún máa pàdé, Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulrauf ni orúkọ mi ń jẹ́. Ẹ jẹ́ ká máa rí wípé à ń lo òfin o. Lógo Ọlọ́run, èmi àti ẹ̀yin a ní lùgbàdì òfin. When I land softly on the sofa floor. So far so good, kò ní bàjẹ́ o, let me see you. Oh, lo, lo, lo.